A kú dédé àsìkò yìí, a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Ká tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká jẹ̀rẹ̀sì ọdún à ń bọ̀ ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kejìlá ńláyàjọ́ ọdún kérésì, èyí tí gbogbo àgbáńlá ayé tí wọ́n ń péjọ láti ṣe ayẹyẹ kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n sì wá ìṣọ̀kan ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wọn o. Báyìí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti ránṣẹ́ ìkíni ẹ kú ọdún ẹ kú ìyèdún, ẹ̀mí yóò ṣe púpọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè yìí bí a ti ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ti kérésì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú àtẹ̀jáde èyí tí ààrẹ Bọ́lá Tinubu fi léde lówùúrọ̀ kùtùkùtù ní ti ṣe ọjọ́rú Wednesday. Níbẹ̀ ló ti kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ipa takuntakun wọn láti rí dájú wípé ìlọsíwájú ó ń dé bá orílẹ̀-èdè yìí. Bákan náà ló kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí fún àtìlẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ tó ń ti àforítì èyí tí àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n ní láti lè rí dájú wípé nǹkan ṣẹnure fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Tinubu tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti má ṣe tẹ̀tì, bákan náà kí wọ́n má ṣe ọkàn àárẹ̀ kán sì rí dájú pé gbogbo ohun tí ó bá ná wọn tí ó gbà láti rí i pé ìlọsíwájú ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ ó dé bá Nàìjíríà òun ni kí wọ́n ṣe. Ó rán wa létí ipa takuntakun èyí tí ọdún kérésì tó ń kó nípa fífi ìfẹ́ hàn, níní ìrètí àti ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti ìlọsíwájú o. Ó ní nǹkan tó ń bẹ nínú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì èyí tí ọdún kérésì kọ́ wa nù. Ó ní nípa ìdí èyí òun rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti dákun dábọ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n sì gba àdúrà fún ìṣọ̀kan ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ní bá a bá wò ó lótìtọ́ àti lódodo, ó ní ìrìn àjò náà kì í ṣe ìrìn àjò èyí tó rọrùn rárá. Ó lámọ̀ títa ríro làákọlà ńgbò bá jiná ni ó dẹwà o. Ó ní ohun gbogbo tí ó bá dáa ó ló máa ń kọ́kọ́ dàbí ẹni wípé ìbẹ̀rẹ̀ rẹ̀ ó máa ń le, oníṣùgbọ́n lọ́wọ́ àárín àti ìparí ìrìnàjò náà ayọ̀ ìdùnnú òun ni ó padà já sí o. Bí Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí ti kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, igbákejì rẹ̀ eyín Kasimu Shettima òun náà kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀. Ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ti igbákejì rẹ̀ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ńlẹ̀ yìí tó fi mọ́ àwọn gómìnà tó ń bẹ lápá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Níbi àti rí gómìnà ìpínlẹ̀ Èkó, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Èkìtì, gómìnà ìpínlẹ̀ Ògùn àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn pátá náà ni wọ́n kí gbogbo àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n sì rọ̀ wọ́n láti fi orí tì, bákan náà kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Lákòótán nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà náà òun náà kí àwọn ọmọ Nàìjíríà, ó sì rọ̀ wọ́n láti wà ní ojúfò lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí kí àwọn oníṣẹ́ ibi kí wọ́n má ṣe darapọ̀ mọ́ ènìyàn láti ṣiṣẹ́ ibi o. Ó wá fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé bí ààrẹ ti kí wa àti àwọn ènìyàn wọ̀nyí, bẹ́ẹ̀ náà ń la àwọn agbófinró àtàwọn tó ń wọṣọ àti àwọn tí wọ́n jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní oníkálukú wọn ti wà ní ìgboro jákèjádò igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró láti rí dájú pé àlàáfíà jọba lásìkò ọdún yìí lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ̀rọ̀ jáde lórí ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn oníròyìn ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí a wà yìí ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n kí ààrẹ Tinubu káàbọ̀ sí ìpínlẹ̀ Èkó fún ti ọdún kérésì, èyí tí àwọn oníròyìn tí wọ́n yabo ọ̀dọ̀ ilé ibi tí ààrẹ ọ̀hún dé sí láti fi ọ̀rọ̀ kan sí kejì wá ààrẹ Tinubu lẹ́nu wò lórí ìpinnu ìgbáradì rẹ̀ fún ọdún 2025. Gẹ́gẹ́ bí Tinubu ti sọ
lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí. Níbẹ̀ ni Tinubu ti ní báyìí omi tuntun ti rú, ẹja tuntun sì ti wẹ̀ o. Ó ní àwọn ìlànà eléyìí tá ń gbà láti máa fi darí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ ni yóò di àyípadà yóò dé bá. Bákan náà ni wọn yóò mú àyípadà bá gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún lọ́lọ́kan òjọ̀kan, èyí tí ó sì jẹ́ pé púpọ̀ nínú rẹ̀ ni ó nílò owó. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ní àti ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí kùnà láti sọ òtítọ́, bẹ́ẹ̀ sì ni wọ́n ti kùnà fún àti sọ ojú ìwòye ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà láti mú wá sí ìrètí fáwọn ọmọlẹ̀ yìí, bí kò ṣe wípé ọkọ̀ òfìfo ìlẹ́gbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu ni wọ́n wà káàkiri nípa wípé wọn ò ní ìpinnu kankan ètò sunwọ̀n tó yanrantí fún àwọn ọmọlẹ̀ yìí o. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ti sọ̀rọ̀ náà látẹni tó jẹ́ alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Débọ̀ Ológun Àgbà, èyí tó sọ̀rọ̀ náà ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun, sọ wípé àpọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n retí kí Tinubu mẹ́nuba iye tí wọ́n rí kójọ èyí tí wọ́n fi pamọ́ sí ilé ìfowópamọ́ lórí ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ èyí tí wọ́n rí o lórí owó ẹ̀kún owó orí epo tí wọ́n kéde yíyọ rẹ̀ lọ́dún 2023. Ó ní títí di wákàtí àti ọ̀wọ̀ yìí Tinubu ò mẹ́nubà wípé lẹ́yìn tí wọ́n yọ ẹ̀kún owó orí epo, owó èyí tí wọ́n rí tújọ rèé, léyìí tó sì jẹ́ wípé owó náà wọn yóò lò fún àwọn nǹkan tí ó mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kàkà kí Tinubu sọ èyí, ó ní kàn rìn káàkiri nínú àwọn ọ̀rọ̀ èyí tí òye ó jáde lẹ́nu rẹ̀. Ó ní pabambarì rẹ̀ ní wípé ibi tí orílẹ̀-èdè Nàìjíríà yóò ti mọ̀ wípé ààrẹ Tinubu ti mú ọkọ̀ orílẹ̀-èdè yìí ó ti rì bọ inú ibùdó, òun náà ni wípé nínú owó èyí tí wọ́n sọ wípé wọn yóò lò fún ọdún 2025 tí ń ṣe ìṣúná owó, ó ní lẹ́sẹ̀ kẹkan ni Tinubu ti ń sọ wípé wọn yóò yá púpọ̀ nínú owó ọ̀hún láti fi túkọ̀ ètò ìṣúná owó ọdún 2025, èyí tí Débọ̀ Ológun Àgbà sì sọ wípé irú àwọn nǹkan wọ̀nyí á máa kó orílẹ̀-èdè sínú gbèsè ọ̀gbun gbèsè èyí tó lè mú kí orílẹ̀-èdè kórì, àti wípé ìjọba tó bá ti ń sọ irú àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu ó ló fi hàn wípé wọn ò ní ìgbáradì àti ìpinnu èyí tó dáa fún àwọn ọmọ orílẹ̀-èdè wọn. Gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ àti ojúwòye ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn tí Tinubu bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Ìyàwó Ọọ̀ni tẹ́lẹ̀ rí ìránṣẹ́ Ọlọ́run Naomi Sílẹ̀kùnọ́lá àti gbajúgbajà òǹsọ̀rọ̀ lórí rédíò tó ní ilé-iṣẹ́ rédíò Àgídìgbo ní ilẹ̀ Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Oríyọmí Hamsat pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama ti Bashorun Islamic High School ọ̀gbẹ́ni Abdullahi Fasasi, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí nílé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Ìyágànkù nílẹ̀ Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni wọ́n ti ní kí wọ́n lọ kó wọn pamọ́ sínú ọgbà àhámọ́ èyí tó ń bẹ ní Agodi Géètì nílẹ̀ Ìbàdàn látàrí ìṣẹ̀lẹ̀ búburú èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ èyí tó kọjá níbi tí àwọn ọmọ léjeléje èyí tó ń lọ bíi 35 tí wọ́n ti tẹ̀ wọ́n pa tí wọ́n sì jẹ́ Ọlọ́run ọba nípè, èyí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ó bomi ọgbẹ́ àtomi ìbànújẹ́ o sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí àwọn tí wọ́n ṣe ètò tí wọ́n gbé kalẹ̀ èyí tí wọ́n ní àwọn ènìyàn tó ń lọ bí 5,000 ni wọ́n yóò ta lọ́rẹ ẹ̀bùn ọdún, èyí tó sì jẹ́ wípé púpọ̀ nínú àwọn ènìyàn tí wọ́n ní wọ́n ta lọ́rẹ ẹ̀bùn ọdún èyí tí ìyàwó tí í ṣe olórí tẹ́lẹ̀ rí ní Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ tó kéde rẹ̀ yí pé àwọn ọmọdé ni ó pọ̀jù nínú wọn, èyí tó mú ìṣẹ̀lẹ̀ búburú náà ṣẹlẹ̀ báyìí ni wọ́n ti ní pẹ̀lú nǹkan wọ̀nyí fi hàn wípé àwọn ìgbáradì wọn kò tó rárá. Ẹ̀sùn 4 ọ̀hún ló sì ní í ṣe pẹ̀lú àlàáfíà, ìpípèsè ààbò tó péye, ètò ìwòsàn àti láti lè jẹ́ kí àwọn olùdarí kí wọ́n bá wọn dá sí, èyí tó sì jẹ́ wípé wọn ò ṣe é. Báyìí ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún èyí tó sọ wípé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o, ó ní pẹ̀lú nǹkan tó ń bẹ nílẹ̀ yìí ó ti gba ọgbọ́n, ó ní nípa ìdí èyí kan kó wọn lọ sínú ọgbà àhámọ́ l'Ágòdì, wọ́n sì ti sún ẹjọ́ náà sí ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 láti tún ẹjọ́ náà gbọ́. Adájọ́ ilé ẹjọ́ májísírèètì Ọlábísí Ògúnkànmí
ní títí di ìgbà náà wọn yóò máa ṣe ìwádìí lọ lẹ́ka ètò ń ṣe ìwádìí. ṣé wọ́n ní bí ọdún bá dé ó yẹ ká jẹ ká mu ká yọ̀ ká sì jó ká dá mùkúlùmù kẹ̀kẹ́ sí Ọlọ́run lọ́rùn láti fohùn ọpẹ́ fún Ọlọ́run. ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ó dàbí ẹni wípé nǹkan ti yí padà díẹ̀ látàrí owó tí ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyàn tó ń bá orílẹ̀‐èdè yìí fínra, tó ń tí ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó ṣòro láti kọlù lọ́jà báyìí, èyí tó mú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olùtajà àti àwọn olùrajà kí oníkálukú wọn kí wọ́n máa mọ́ra wọn lójú bí ọkọ àti ìyàwó èyí tó ń bára wọn jà, pàápàá jù lásìkò tí ìyálé àti ìyàwó tí wọ́n bá ní gbólóhùn asọ̀ lábẹ́ òrùlé ọkọ wọn o. Àṣojúkọ̀rọ̀ ilé iṣẹ́ wa èyí tó gbéra láti lọ sí ìgboro àti àpọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ èyí tó fẹsẹ̀ kàn láàrin ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun títí di ọjọ́rú tí ṣe òní gangan jẹ́ lábọ̀ wípé púpọ̀ nínú àwọn ìpínlẹ̀ àti àwọn ìlú tó mẹ́sẹ̀bà bíi ìpínlẹ̀ Èkó, ìlú Àbújá, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Kano, Kaduna tó fi mọ́ ìpínlẹ̀ Sokoto àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní báyìí ni àwọn olùrajà ní oníkálukú wọn fi ẹsẹ̀ gbálẹ̀ káàkiri látàrí pé owó tí ń bẹ lọ́wọ́ wọn péréte ni ohun tí wọ́n sì fẹ́ rà ló wọ́n gógó yìí. wọ́n ní àwọn olùtajà náà bẹ́ẹ̀ náà làwọn náà ń bẹ àwọn olùrajà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa rà á, ohun tá a rà òun náà là ń tà, ṣùgbọ́n gbà tí ò sí owó ńkọ́, owó sì ní bóun ò bá sí lè kẹ́nikẹ́ni ó má ṣe dámọ̀ràn kankan lẹ́yìn òun o. báyìí lásìkò tí aṣojúkọ̀rọ̀ iléeṣẹ́ wa èyí tó lọ ìlú Àbújá nínú ọjà kan tí wọ́n ń pè ní Buhari, èyí tó fi ọ̀rọ̀ wá èèyàn kan nínú àwọn èèyàn tí wọ́n ń ta apẹ̀rẹ̀ tòmátò tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò jẹ́ lábọ̀ wípé ènìyàn ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, arábìnrin Rámọ́tù Àlí, ó ní lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ó ní ẹgbẹ̀rún 62 náírà 58,000 ẹni wọ́n ta apẹ̀rẹ̀ tòmátò kan. ó ní látàrí pé àwọn èèyàn ò rà oníkálukú mọ́ lójú ni o, òun ni wọ́n ṣe dín owó rẹ̀ wálẹ̀ tí wọ́n gbé wá sí ẹgbẹ̀rún 52 48,000. ó ní kódà kóhun tó kúrò nínú ọjà ó ní àwọn kan ti ń tà ní ẹgbẹ̀rún 42 náírà 42,000 náírà apẹ̀rẹ̀ tòmátò kan. arábìnrin Rámọ́tù ni pẹ̀lú bí wọ́n ti gbé owó rẹ̀ wálẹ̀ ó láwọn èèyàn ò rà, àwọn èèyàn ò sì béèrè ohun tí wọ́n ń tà. ó ní káàkiri oúnjẹ tó fi mọ́ iṣu, ìrẹsì, àwọn ewébẹ̀ àti àwọn oúnjẹ jíjẹnu èmíì, wọ́n ní àwọn ọlọ́jà ló lé ẹsẹ̀ lẹ́sẹ̀ tí oníkálukú wọ́n sì gbójú sókè láti máa wo ibi tí ìrànlọ́wọ́ yóò ti wá o, nítorí pé ọjà wọn ò yá rárá, àwọn èèyàn ò jáde látàrí ọ̀wọ́n gógó oúnjẹ eléyìí tó ti ṣe àkóbá látara epo bẹtiróòlù tí wọ́n yọ ẹ̀kún owó orí rẹ̀ lọ́dún 2023. lákòótán àwọn ènìyàn ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. wọ́n ní láyé Olúgbọ́n kò rí báyìí, láyé Àrẹ̀sà nǹkan ò lè kó má di ayé Ìlá Ọ̀ràngún ní gbogbo rẹ̀ yóò dojúrú o. wọ́n ní wọ́n rọ ààrẹ Tinubu àti àwọn ènìyàn tọ́rọ̀ kàn láti dákúndábọ̀ kí wọ́n bá wá ọ̀nà àbáyọ sí ìṣòro ọ̀hún, kí jíjẹ àti mímu lè rọrùn, kí àwọn tí ń tà náà ó lè tà, kí àwọn olùrajà náà lè rí owó rà á lọ́nà tí ó bá ìrọ̀rùn dé fún kálukú wọn. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ní àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin.
nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó àti yorùbá obìnrin ni Nkechi Blessing òun mà ló ti padà fi ìdùnnú ayọ̀ hàn sí gbogbo àwọn ọmọ nàìjíríà àti àwọn olólùfẹ́ rẹ̀ látàrí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ọkùnrin èyí tí wọ́n ti jọ ń ṣe ìfẹ́ kọ̀rọ̀ ṣùgbọ́n tó ti padà di ìfẹ́ gbangba nínú ọ̀sẹ̀ tí a wà yìí, èyí tí arákùnrin ọ̀hún gbé ìgbésẹ̀ láti dẹnu kọ́ wípé ṣé yóò fẹ́ mi, tí Nkechi Blessing náà sì nawọ́ ìfẹ́ láti gba òrùka wípé mo ṣetán láti fi ọ́ ṣaya láti gbà á lọ́wọ́ arákùnrin ọ̀hún èyí tí wọ́n pè ní Excessive, gẹ́gẹ́ bí fọ́nrán kan èyí tó bóde láìpẹ́ yìí fi hàn, èyí tí wọ́n sì jẹ́ wípé nínú fọ́nrán náà àwọn àyè kan wà tí wọ́n ṣe lẹ́ṣọ̀ọ́ èyí tí wọ́n kọ lédè òyìnbó wípé will you marry me, lára àwọn fọ́nrán èyí tí wọ́n fi àwọn ẹ̀ṣọ́ ohun ilé tí wọ́n fi kọ́ síbẹ̀. Nínú fọ́nrán ọ̀hún ni ọ̀rẹ́kùnrin Nkechi Blessing Excessive ló ti nawọ́ òrùka ìfẹ́ sí Nkechi Blessing láti béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé yóò jẹ́ ìyàwó òun, tí Blessing náà sì pariwo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, èyí tó tẹ́wọ́ gba òrùka ọ̀hún látọwọ́ arákùnrin náà. Bẹ́ẹ̀ bá gbàgbé, àìpẹ́ yìí ni Nkechi Blessing sọ wípé òun rọ àwọn ènìyàn láti mójú kúrò àti mẹ́nu kúrò lára ìfẹ́ òun àti wípé òun ò ṣetán báyìí láti ṣe ìfẹ́ aláriwo èyí tí ó tún kó bá ìrìnàjò ọ̀hún. Ó ní ohun gbogbo tí èèyàn yóò bá ṣe kéèyàn ṣe ní pẹ̀lẹ́kùtù àti nínú kọ̀rọ̀ ọkàn rẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọpẹ́yẹmí Fálẹ́gàn ni ẹni tí Blessing fẹ́, èyí tí wọ́n sì ti túká fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kó tó ṣe alábàápàdé Excessive lọ́dún 2021, èyí tó sì jẹ́ wípé gbogbo rẹ̀ ó ti ń bá orin ọpẹ́ dé lọ́dún 2024. Lákòótán Blessing dúpẹ́, inú rẹ̀ dùn, ó sì gbà ládùúrà wípé kí Ọlọ́run kó ṣe ìrìnàjò ọ̀hún lájẹ̀dálẹ̀ fún òun, gẹ́gẹ́ bí Nkechi Blessing bó ti fi léde pẹ̀lú fọ́nrán àtòhun tó kọ sórí ìkànnì ayélujára rẹ̀. tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá ròkun bórọ̀sà yóò fi àbọ̀ fún elébùté ni. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí di ìgbà míì tí ẹ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì. Mo gbà ládùúrà wípé ọdún ayọ̀ ńlá ó ṣe fún mi. Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.